kan lẹ̀ síwájú lọ́wọ́ kó kan lẹ̀ báyìí. ẹ wọnú ṣọ́ọ̀tì ẹ̀gbọ́n ẹ wọnú ṣọ́ọ̀tì. Iná ti dilẹ̀ lẹ́yìn asusujẹ Destiny Boy. Gbogbo fídíò náà la play fún yín bí wọ́n ṣe gbé òkú rẹ̀ dé Ayétòrò àti bí wọ́n ṣe ṣe ìsìnkú rẹ̀ bó ṣe lọ. Àwọn wo ló sìnkú Destiny Boy? Sáwọn aláàfáà ni àbáwọn babaláwo, gẹ́gẹ́ bí àwọn nǹkan títí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára nípa kú ọmọdékùnrin náà Destiny Boy. Ṣé pé lọ́jọ́ tẹ̀dá bá máa kú lọ́jọ́ tẹ̀dá bá máa kú àmì ara àásọyàn. Ẹ kọ́kọ́ gbọ́ nípa bí ìsìnkú ẹ̀ sì lọ, mú padà bọ̀. Ọlọ́run bákan náà. Àlékún ìkẹ́. Àlékún ìkẹ́. Fún Adéwálé tí òkú bá ti kú báyìí. Ẹ̀mí ti wá jáde. Ibi tí ó sùn. Aṣọ tí ó wọ̀ gbẹ̀yìn. Ànábì ní ká fún. Ó ti kọ́kọ́ fi hàn gbangba pé àwọn àfáà ni wọ́n sìnkú Destiny Boy èèyàn lónìí lọ́dún 23 inú oṣù kínní lọ́dún 2026. Gbogbo yín náà lẹ mọ̀ pé awuyewuye ń lọ lórí ọ̀rọ̀ ọkú tó pa Destiny Boy. Àwọn kan nílé babaláwo ló kú sí, èèyàn babaláwo rẹ̀ eléyìí tó ṣẹ̀fà fún un. Gbogbo yín náà lẹ mọ̀ yìí pé wọ́n ní ọba ẹ̀dù ló ṣẹ̀fà fún Destiny Boy. Eléhùn wà ńlẹ̀ sọ́dọ̀ babaláwo ló kú sí àbọ̀dọ̀ babaláwo kọ́. Gbogbo ẹ̀ láfọ̀gbà yẹn ga èèyàn nínú fídíò yìí àti pé bó o nìsìnkú Destiny Boy sí lọ. Ẹ̀yin abiyamaye ẹ sàmì àdúrà yìí. Ìgbà tó gùn àwọn ọmọ wa tí wọ́n bá búyọ wọn ò mà ní fòsánlẹ̀ lójijì kí wọ́n kú. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ yìí pé ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sín kó tójú òbí rẹ̀ kó rọrùn alákejì. Oríṣiríṣi nǹkan láti gbọ́ nípa kú Destiny Boy. Kódà a tún rí fídíò kan níbi tí ìyá rẹ̀ tó ti bu èpè jólẹ̀. Ẹ gbọ́ díẹ̀ nú èpè náà, mò ń padà bọ̀. Wàláhì fún láì mo tún fi Ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o kó lè mú ẹ̀kọ́ mórí bọ́ nílé ìpè tí mo fẹ́ gbé ìṣúná wọlé sùn. Ní pé tó wáyé pé èmi kọ́ ni mo bá bí ẹ̀, tó wáyé pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú, tó wáyé pé ikùn mi kọ́ ni mo fi rù ẹ̀ fóṣù mẹ́sàn-án, tó yẹ pé ọ̀nà mi kọ́ ló mú tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà yà mi ìpè tí mo fẹ́ ṣẹ̀yìn ìrìn mú ẹ̀, tó wáyé pé òkú ní òkú mi ló ti jáde, mo fa tọ̀hún dání ni tọ́lọ́ ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá sí bàbá ẹ̀ tẹ lọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù Destiny wàláhì sọ́mi láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Èpè òbí wọ́n máa ń sọ yí pé mo gbọ́dọ̀ gba èpè òbí. Ìwọ́n ti dárí bẹ́lẹ̀ yìí o wàláhì sọ́mi láì sí àlùkò yá ni pẹ̀lú ògùn Ọlọ́run sẹ́ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nípa kú Destiny Boy tí mo fẹ́ ṣàlàyé tó ṣeé ṣe kẹ́ ẹ má ti mọ̀ nípa kú rẹ̀. Ṣé lóòótọ́ ni Destiny Boy kú sílé babaláwo rẹ̀ iyún Ifáyọmí ọbẹ̀ ìdù? Ṣé lóòótọ́ ni pé ìyá rẹ̀ ṣépè fún, ṣépè ló jà tó fi kú? Àbí ṣé lóòótọ́ ni pé àìsàn ògún òru tí wọ́n ló ń ṣe Destiny Boy ọmọ ológo sóun ló pa lójijì ní fọ̀nà fọ̀nsù? Ẹ̀yin abiyamaye mo tún ṣàdúrà lẹ́ẹ̀kan sí ẹ sàmì àdúrà sí comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjẹ́ bá tẹ subscribe button. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ ìkankan ń bẹ kó máa ní wọlé tọ̀ wá. Ọlọ́run bá má fi kú ọmọ bá wa wí kó wá sọ pé ó fi ṣàdánwò ni. Ikú ọmọ kò ní tọ́ sẹ́nìkọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn wa bí wọ́n ṣe ṣe ìwádìí lórí ikú tó pa Destiny Boy, gẹ́gẹ́ bí ìyá Destiny Boy náà nǹkan tó sọ sí kànnì ayélujára, ó ló ti pẹ́ tó gun òru tí ń ṣe Destiny Boy èèyàn ọmọ ológo. Bó ológun òru náà ṣe wọlé sí la ó ṣàlàyé ilẹ̀kùn ó nígbà Destiny Boy bímọ. Gbogbo yín náà lẹ́nu pé Destiny Boy bímọ àkọ́bí rẹ̀ yàn lọ́dún 2024.
ó níbi tó ti ń lọ sí ọ̀dọ̀ ọba ẹ̀dú eyín tó jẹ́ babaláwo rẹ̀ tó ṣẹ̀fà fún. Ibẹ̀ ni kinní náà ti wọlé sí lára tó sì di pé ó di káwọn ò máa lè mú kiri. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Ògún Òru náà ó di nǹkan táwọn ń náwó lé lórí. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé àìsàn tí wọ́n ń pè ní Ògún Òru nílẹ̀ Yorùbá kìí ṣàìsàn kékeré. Kọlọ́mbà kó mọ́ fàìsàn sí wa kó mọ́ fàìsàn sàwọn ọmọ wa. Ẹ sàmì àdúrà sí comment section. Gẹ́gẹ́ bí màmá Destiny Boy ṣe sọ, ó ní ìjọ tọ́lọ́jọ́ dé. Gbogbo yín náà lẹ ṣì mọ̀ yí pé fọ́nrán kan jáde tó jẹ́ pé a lè play fún yín lórí fídíò yìí níbi tí Destiny Boy tó ti dákú lọ gbọ́nrán gándan tí wọ́n bẹ̀rẹ̀ sí gbà tí wọ́n ń pè Destiny Boy Destiny Boy Destiny Boy tó ń de itọ́ lẹ́nu. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tí ń pè lógun òru àpèjúwe rẹ̀ lẹ́rìhùn. Ìyá Destiny Boy wá sọ ó ní àìsàn náà ló wọlé tọ̀ lọ́jọ́ tọ́lọ́jọ́ dé. Ṣùgbọ́n o ń táwọn ènìyàn wá ń bira wọn ni pé ibo lògún òru gbà wọlé àbí ṣé Ifáyọmí ọba Ẹ̀dú tó jẹ́ babaláwo Destiny Boy abóhùn ló ti gbé nǹkan kan fún ọba Ẹ̀dú táwọn ènìyàn ò mọ̀ torí pé ẹ̀yin náà mọ̀ pé ń gba Destiny Boy kú wọ́n ló pọ̀ nǹkan kan jáde lẹ́nu. Ẹ wò nǹkan tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ikú Destiny Boy àti ìmọ̀ torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí pàtó nǹkan tó ka Destiny Boy gangan a lè tí ì sọ. Kí ló mú Ògún Òru wá a ò mọ̀. Sógun Òru ló pa Destiny Boy a ò mọ̀. Kí lòun àti Ifáyọmí ọba Ẹ̀dú tí wọ́n jọ dàpọ̀ a ò lè tí ì sọ. Ṣé èpè òbí ló ja Destiny Boy tó fi di pé kò rí kankan sí mọ́ tó fi lọ lé babaláwo kò sẹ́ni tó lè sọ. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀já mọ̀ pé kìí ṣe ìròyìn mọ́ òótọ́ sì ni kìí sì ṣe pranki bí Afeez eyín tí gbogbo wa mọ̀ sí Destiny Boy ọmọ ológo ó ti jáde láyé. Kì bá ṣe pa ikú láyé o àbàbà Muhammadu àbàbà Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì a ò bá kan láyé mọ́. Ó má ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn. Ẹ̀yin olólùfẹ́ wa a ò ní fojú sunkún ọmọ a ò ní fojú sunkún aya a ò ní fojú sunkún ara wa. Ẹ sàmì àdúrà sí comment section ẹ share fídíò kẹ́ subscribe ẹ tẹ RIP.